mo ti tò ìṣúra mi jọ sílé ògo, mo ti tò ìṣúra mi jọ sílé aláyọ̀, ó dájú pé wọ́n láyọ̀ lọ́jọ́ tí mo bá délé. ṣé wọn náà lè kọ? Mo ti tò ìṣúra mi jọ sílé ògo, èmi tó yìn. Mo ti tò ìṣúra mi jọ sílé aláyọ̀, ó dájú pé wọ́n láyọ̀ lọ́jọ́ tí mo bá délé. Ilé ológo ìṣúra mi wà níbẹ̀, ó dájú. Ilé aláyọ̀ ìṣúra mi wà níbẹ̀, ó dájú. Ní paradíṣe ìṣúra mi wà níbẹ̀, ó dájú. Mo ti tò ìṣúra mi jọ sílé ògo, mo ti tò ìṣúra mi jọ sílé aláyọ̀, ó dájú pé wọ́n láyọ̀ lọ́jọ́ tí mo bá délé. Màá yè o, màá yè, tọkọtọmọ tẹbí tará, ìwọ náà máa sọ tàṣẹtàṣẹ. Màá yè o, màá yè, áńgẹ́lì kì í kú lọ́run, màá yè o. Bí 2024 ṣe ń kọjá lọ, máa pàṣẹ fún ogun ayé rẹ kó máa fò jáde níbikíbi tó ti ń gbọ́ mi, tó ti ń wò mí. Ogun ayé mi máa jáde lọ, ò ní bá mi wọ 2025, ó ṣe wọ̀ kò ní ṣẹlẹ̀. Ogun ayé mi máa jáde lọ o, jáde jáde o nínú ayé mi. Aláṣẹ ibẹ̀ o ló ní kó jáde lọ. Sọ pé gbogbo ogun ayé mi, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, ẹ kẹ́rù yín kẹ́ jáde nínú ayé mi, torí pé a ti kọ́ wípé àyà yóò pa àlejò, wọ́n fi ìbẹ̀rù bójú àti ìwárìrì Sátánì ń bi kọ́lọ́fín wọn. Nítorí náà ẹ ò ní tẹ̀lé mi wọ 2025, kò ní ṣẹlẹ̀ ni. Lónìí mo fi iná àti àràdá yín padà lẹ́yìn mi. Ó yẹ kẹ́rù yín kẹ́ jáde nínú ayé mi lórúkọ Jésù. Ẹ jáde kúrò nínú ayé mi. Ohun ọ̀tun ní rere, ìbùkún, ayọ̀, ìṣerere, àlùyọ, ojúrere, àánú, ìrànlọ́wọ́, owó, ọlá, ọrọ̀, òkìkí, ìṣelógo, ìgbéga, gbogbo onírè gbogbo. Ó yá ẹ máa bá mi ká lọ. Ẹ máa bá mi ká lọ sí 2025. Ọdún náà máa rọ̀ mí lọ́rùn, máa sọ tàṣẹtàṣẹ. Ọdún ayọ̀ ló máa jẹ́ fún mi, ọdún owó ló máa jẹ́ fún mi, ọdún ọmọ ló máa jẹ́ fún mi, ọdún àlàáfíà ló máa jẹ́ fún mi, ọdún ìgbéga ló máa jẹ́ fún mi, ọdún ìṣeré ló máa jẹ́ fún mi. Nínú 2025 tí mo ń wọ̀ lọ yìí, mo gba kọ́kọ́rọ́ àṣeyọrí, kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn ọdún náà, mo gbà kọ́kọ́rọ́ ìbùkún, kọ́kọ́rọ́ àlùyọ, kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn 2025, mo gbà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọdún náà máa dára fún mi gbogbo ọdún tí mo ti lò láyé lọ. Lórúkọ Jésù bẹ́ẹ̀ ló máa rí. Fún èmi àti rẹ bá ṣe sọ yẹn, bẹ́ẹ̀ ló máa ṣẹ lórúkọ Jésù. Àmín.